wòlíì Segun Adebayo ti tú àṣírí wòlíì kan ní CAC tó jẹ́ pé ó bá ìyàwó oníyàwó sùn níṣojú ọkọ ẹ̀ tó sì di pé ìyàwó yẹn bẹ̀rẹ̀ sí ní gbẹ. Ẹ wo àṣírí yìí lágbára o, àṣírí tí bàbá yìí tú. Ta ni wòlíì náà? Wọ́n ní wòlíì jẹ́ wòlíì kan táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀, táwọn sì ti tú àṣírí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Báwo ló ṣe wá jẹ́? Báwo lọ̀rọ̀ ṣe wá dé ọ̀dọ̀ Rotimi Daniels? Ṣé ẹ mọ̀ pé Rotimi Daniels yìí máa ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn wòlíì lóríṣiríṣi tó máa ń mú ẹ̀sùn oríṣiríṣi wá sọ́dọ̀ ẹ̀. Kí ni bàbá yìí sọ nípa Rotimi Daniels? Wòlíì Segun Adebayo máa tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ Akpabio àti Natasha, gbogbo bí wọ́n ṣe ń ṣe rọ̀bọ̀ rébé. Àwọn sẹ́nítọ̀, àwọn gọ́vnọ̀ tó lọ ń gba anointing ash Wednesday, tó lọ ń gba blessing, ọ̀rọ̀ máa kàn wọ́n tọ́rọ̀ fi kan gọ́vnọ̀ Mba. Ẹ̀yin èèyàn wá, nǹkan bẹ́nu fọ́nrán yìí o, ọ̀rọ̀ kì í síbẹ̀ gan-an. Wòlíì Segun Adebayo tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀, ẹ gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Àtọjọ́ Friday ni mo ti ń sun ẹkún. Since Friday, I've been crying. Mo sì ti sọ ìránṣẹ́ Ọlọ́run yẹn wá sí ẹ̀sìn, mo sì ti tú àṣírí ẹ̀ lórí mídíà, mo ti tú àṣírí ẹ̀ lọ́pọ̀lọpọ̀. That servant of God is in CAC and I've exposed him a lot of times. Ẹ má jẹ́ ǹtàn yín, ogun inú ìmọ́lẹ̀ ló wà ń sìn, kì í ṣe ogun òkùnkùn. Don't let me deceive you. What we're having now is battle in the light in Christendom, not that of darkness. Ọmọ mi Dáúdù. My son Daudu, tó léde wa nípàdé nínú ìṣòro àwa ọkùnrin tó wá látàkùrẹ́. led us in the men's vigil that we had that came all the way from Akure. Ìránṣẹ́ Ọlọ́run yìí náà ló bá yé obìnrin kan jẹ́ tọkọ-tìyàwó. Wọ́n jẹ́ olówó ní ìlú. A máa wá sílé wọn, a máa wá báyàwó sùn lójú ọkọ. Is this same servant of God that is Obìnrin yẹn wá ń bẹ. life of a couple that were reached? Obìnrin yẹn ń gbẹ. She will come to the house to sleep with the wife in the presence of the husband, and the woman was losing weight. Obìnrin yẹn ń gbẹ. She was losing weight. Bọ́n ṣe rù wá sọ́dọ̀ ọmọ mi yẹn nìyẹn. And they brought her to my son. Ọmọ mi yẹn bá pè mí, mo ní ṣe báyìí. And then my son called me and I told him, do this, and do that. Ó ti sọ́kọ́ dọ̀dẹ̀. That servant of God has turned the husband to an imbecile, a foolish man already. Àtọkọ àtìyàwó ń gba ìtúsílẹ̀. Both husband and wife, they were delivered. Ìbí ìtúṣẹlẹ̀ báyìí. Another one happened again. Bóyá wọ́n pe brọ́dà ẹ̀ ọmọkùnrin yẹn ń tú àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run ní dàda lórí bíi Rotimi Davis. Àbí? Rotimi Daniel, yes. Ó ń tú àṣírí, inú mi dùn gan. He has dreadlock. He's by name Rotimi Daniel. He's exposing The some same wicked ministers of God. Evangelist yìí náà ni. Is this same evangelist The same yìí náà ni. that he's talking about? Wọ́n ti lo kádàrá arábìnrin yẹn. They've used the destiny of that woman. Ọkọ ti fi lélẹ̀. Ọmọkùnrin wa pariwo pé kán jọ káwọn èèyàn dìde torí pé ó fẹ́ hàǹdì ara, ó fẹ́ para ẹ̀. The husband has run away, and this man that intervened said people should please rise because this woman wants to kill herself. She wants to commit suicide. Ẹ̀yin tẹ́ máa ń wá àwọn wòlíì kiri, mi ò mọ problem tẹ́ ní o. You that you are running after prophets, prophets here, prophet there, and Bẹ́ẹ̀ ṣe what's tó the ìwọ problem? kan lè di wòlíì. You all can become a prophet by yourself. Tó o bá yọ̀ǹda ọkàn ẹ fún Ọlọ́run, Bíbélì wípé ó ní ọmọ fi ọkàn rẹ fún mi. If you surrender your heart to God, you can become a prophet. Bó bá tún kúrò pé ní ìṣòro tún lọ sọ́dọ̀ wòlíì ìṣẹ̀lẹ̀, ó tún kúrò lọ́dọ̀ wòlíì ìṣẹ̀lẹ̀, lọ sọ́dọ̀ wòlíì Kérúbù. Ayé wọ́ọ̀rì ẹ̀ gan o. If you live here,
that that prophet talked to him, he normally talked to us anyhow, and he said, go and meet him directly. Why are you coming to me? We know the truth as Christians. Some went to meet our father, Prophet Kendiola, that prophet talked to him. He normally talked to us anyhow. And he said, go and meet him directly. Why are you coming to me? We know the truth as Christians, but we don't do it. We'll be supporting evil, that which is bad. Now look at your National Assembly. Look at your National Assembly. They now became a house of drama. No, the Ningori, Clarus, and the Ningori. Masquerade, yes, sir. Clarus and the Ningori. Mọ̀ pé ìlú wọn náà ni ọ̀gbẹ́ni yẹn ti wá. Akwa Ibom náà ló ti wá. The Ningori and Clarus. Now turn the National Assembly to a house of comedy, house of drama. There's no more truth. Look at what they've become. They are doing what is bad, what is evil, and they are still joyful. The Ash Wednesday, àwọn sínétọ̀ yìí àtàwọn gómìnà yìí wọ́n lọ wájú rẹ́pẹ̀rẹ́pẹ̀ náà tún gbọ́wọ́lé wọn lórí. Àwọn ọ̀dẹ̀ bàbá Sùwé àti Bọ̀sùwé ó gbọ́wọ́lé wọn lórí. Ash Wednesdays, the senators, the governors, they were going before reverend fathers, were placing hands on them. And God opened my eyes, and I saw one of the governors that was soaked in blood. Look at the man, they've laid down on him. Look at blood all over his clothes. A nation that refuses to do the will of God will be filled of confusion. And the confusion started from the church. If you see me that refuse to tolerate nonsense here, I know what I'm doing. Please, I beg of you, give your life to God this time around. Rapture can take place at any time. Any moment of now. Any moment from now, rapture can take place. I'm not told Jesus is coming now. I'm not told. But I know rapture can take place at any moment from now. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ ti mọ bó ṣe ń lọ ẹ ti mọ̀ pé gbogbo ìgbà náà ni bàbá yìí máa ń mẹ́nu ba ọ̀rọ̀ orílẹ̀-èdè láti jẹ́ pé ó jẹ wọ́n lógún gidi gan gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ òun náà ni mo rò pé ó fà á tí wọ́n fi mẹ́nu ba àwọn wòlíì kódà gan bàbá yìí sọ ń bè kan pé rúdurùdu ìwà rádaràda pé ó tún bẹ̀rẹ̀ láàrin ó tún wáyé láàrin àwọn ìjọ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́nà kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ẹ̀yin èèyàn wa kí lẹ rí sọ sítọ̀ ọ̀rọ̀ wòlíì tí bàbá yìí sọ̀rọ̀ ẹ̀ tó òun náà nìyẹn o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ drop comment and remember to like share and follow us thanks for watching à ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu